lélẹ̀ Mr. Sala lélẹ̀. Ẹ̀káríkà Jímọ̀. Wọ́n sọ kò tó ẹ̀jì kó mẹ́yìn wá. Mẹ́yìn wá fún mi. Mo ṣe. Bọ́ọ̀rọ̀ ẹ̀fọ́. Ayé lẹ́pa. Èmi rè. Inú aṣọ sọ́jà, inú aṣọ àjẹ́, ìwọ ló rò pọ̀ wọn wójú. Aṣọ àjẹ́ ló pé o. What class are you? SS1, sir. Can you express yourself in English? Yes, sir. Adití dákun ṣẹ́ dé. Ṣé Selimo ti fẹ́ da school yìí rú? Àwọn òde ní lajúlẹ̀ kí Selimo da school yìí rú. Ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ síwájú yẹn wípé ní ayé ìgbà wo lọ́wọ́ free education ipe òun náà ọmọ skúlù ń lọ òótọ́ ọ̀rọ̀ ni o. Ada. Bí bàtà. Bí bàtà. Ọwọ́ ni ọmọ àbí ẹ̀kọ́ máa kàyà òkè kọ́ máa kọ̀ dí òkè. Àmọ́ ìgbà ló ṣé ìwé jẹjẹ ń gbọ́rọ̀? Àmọ́ ìgbà ló ti lọ́wọ́ àwọn òun wò nígbà máa ti fẹ́ ṣẹ̀yọ́. Oníra ni orí búrá àtọwọ́ sí wa ta, ó ponúpora mẹ́rú. Sẹ́fẹ́ bẹ̀rẹ̀ ṣe wọ́sọ sí ní ìyẹn rè. Olùsí sọ̀rọ̀ gbogbo àbíwá tí wọ́n sí làtẹ́ ìgbàlódé lẹ̀. Kí ló dé tójú ẹwu bí ilẹ̀ mi? Ẹbẹ̀bẹ̀bẹ̀bẹ̀ ayé oríwèrè sí láfọ̀ṣẹ́ yín rere ti jẹrà. Sẹ́mi lẹ́wọ̀ àmọ́ fi kọ́nà sọ láàrin. Nítorí ń gbà tó wà mọ́ ọmọ wa kàwé láàrin. Ó ń rè bí ọba pé 1 feet kò pé 1 feet. Àwọn kan wà nínú yín tó jẹ́ pé àkíyèsí wọn. Tí ó jẹ́ pé kájà, kágógò, wọ́n ń gọ̀bẹ, wọ́n á jí báírò, wọn ò mọ̀wé, wọ́n ń ṣe ìwà rádaràda, ìwà pálẹ̀ ni wọ́n ń ṣe. Ẹgbẹ̀rẹ̀ Selimo tún lọ́dọ̀. Ẹgbẹ̀rẹ̀ ló ń pọ̀ sí o.